bàbá tó bá mú yàn wá ẹni ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa ẹ sọ pé wèrè ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa. ẹnìkan wá kọrin ìdálẹ́rù nínú Ìbàdàn lónìí ẹ dákun ìbò la fẹ́ di àjagun o torí gbogbo tí ní máa ń le o. aburú má kú àbí aburú ya wèrè ló pera ẹ̀ ó tún ti débí wọ́n bẹ́ẹ̀ wí wọ́n dárúkọ ẹ̀ wọ́n pè ẹ́ sọ̀rọ̀ ẹnu ẹ̀ gbá sún yẹn ẹnu ẹ̀ sún bí ẹ̀ ń sún gbá ọlọ́kadà abojì ó tún ti débí Òṣùpá ṣó dárúkọ bàbá ẹ̀ àbórúkọ ìyá ẹ̀ ló dá nínú orin tó kọ mo rò bó o nọ́mà ó lo òbí gidi tó bá láwọn èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ tó ní òbí tó ní ìyá wọn ò gbọ́dọ̀ máa wẹ̀ káyé ẹ̀ polúkúrú muṣù báyìí òṣèlú alátẹnujẹ yìí tó ń bá kiri ó má kọjá ayé ẹ ó má kọjá ayé ẹ àwọn tán rán ẹ sí ẹ síta tán tiẹ̀ síta àwọn bàbá Adébísí ọlọ́pọ̀ èèyàn tán tiẹ̀ síta kó máa kọlu gbogbo bábúwayà kó máa bú gbogbo àwọn èèyàn gidi àwọn lọ́lá ìlú kó máa tẹjú wọn mọ́lẹ̀ kiri wọn agbára wọn ò ní ká ńgbà tán bá gbá ẹ mú àwọn bímọ tí wọn ọmọ wọn wà nílùú òyìnbó níbi táwọn ọmọ wọn ti ń kàwé Ṣèyí Mákindé kò sọmọ ẹ̀ kankan Nàìjíríà gbogbo àwọn ọmọ ẹ̀ wà nílùú òyìnbó tó ń kàwé tó ń gbà tó ń kàwé gboyè tó ń ṣoríire ìwọ jókòó sórí ayélujára torí $150 òun ṣe orí burúkú tó tó yìí jẹ́ kó Òṣùpá gbọ́ pé òun mọ̀ bá wí Portable ní kó lọ bí Portable mọ́ tójú ẹ̀ rí wọ́n máa rán ẹ lẹ́wọ̀n orí ayélujára yìí náà ló sì máa lọ tó bá wà careful torí gbogbo ọ̀rọ̀ tó bá kọjá lórí ayélujára ló fẹ́ kẹnu sí àtìtàn pè ẹ́ sí wàá ṣẹ́nu ẹ sún ibi ẹnu asín wàá kẹnu bọ̀ kí ló kẹ̀ pẹ̀lú Òṣùpá tó Òṣùpá bá wá sí ṣé kó má kọrin mọ́ ni ó ti ń kọrin kán tó bí bàbá ẹ̀ ló ti ń kọrin kò dẹ̀ dárúkọ bàbá ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bàbá ẹ̀ wà ní olóṣèlú ṣé bàbá ẹ̀ gbégbá àbò àbí ìyá ẹ̀ gbégbá àbò aláìníláàkáyì a máa ranjú wọn kiri ayé ọlọ́kadà abojì ó jẹ́ lọ múṣẹ́ ọ̀kadà ẹni kúnkún kò lè rówó jẹun ó lòṣì.